ọ̀bá ní ṣe. kí wọ́n bá ní ṣe kí Elédùmarè ọ̀bá ní ṣe. ilé ayé kù kí wọ́n bá ní ṣe. àwọn tí wọ́n ṣe ilé ayé kù fún wọn bá ní ṣe. Bọ́lá àwòsàn ìlóró. Erísun Bọ́lá àwòsàn ìlóró. Adúlábà àwúrọ̀ àbùfálẹ́. Adúlábà àwúrọ̀ àbùfálẹ́. Nírèé. Àwúrọ̀ nírèé. Nísàgbé. Ábẹ́ni nísàgbé. Bá sùn ọ̀ mo dúpẹ́. Nírèé. Bájí alẹ́ nìyí tọrọ. Bá lẹ́mì sùn ọ̀ tí bá mo dúpẹ́. Àwúrọ̀ nírèé. Bá lẹ́mì tọrọ. Bá lẹ́mì sùn ọ̀ tí bá mo dúpẹ́. Àtọ̀sán àtàlẹ́ lójúmọ̀ lórí ọjà o. Àṣẹ. Ẹ̀là ìbò yìí, ẹ̀là ìbò ṣíṣe o. Owó àtẹ àṣẹ. adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ajítẹ̀náwó láṣẹ Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe ìsúre lónà yóò jẹ́ kó gbà. Àṣẹ. láṣẹ Ọlọ́run ìgbà bàbá wa tí inú wa ń dùn pé a ní bàbá gidi, a ní bàbá rere, a ní bàbá dùnnú, a ní bàbá tó yẹ kó fẹ́ ìlú. ibi tí ẹ̀dá bá ti wà tá a bá rí olórí tó jẹ́ pé gbogbo ìsẹ̀mí ẹ̀ ní pé bí ìlú ó ṣe dùn, bí ìlú ó ṣe tòrò, bí ìlú ó ṣe dà. Tá a bá rí olórí tó jẹ́ pé gbogbo ẹlẹ́sìn tó wà nínú ìlú ẹ̀ ni ó pè bó o láṣẹ ṣe tí gbogbo ó fi dùn láṣẹ Ọlọ́run ìlú yóò ní bàjẹ́ mọ́ yẹn. Àṣẹ. ìlú ògbó Ọlọ́run tẹ́ bá tún kó ń bẹ̀ tán ìlú yóò ní bàjẹ́. Àṣẹ. Bàbá a ti ṣèṣúre ohun tí ẹ bá ní fún àwa oníṣẹ̀ṣe bóyá bí ìmọ̀ràn bí ìṣúre Olódùmarè yóò bá wa ṣe o. adúpẹ́ lọ́rọ̀ Ọlọ́run Ọlọ́run lọ́ta gbogbo wa. Lábèsí. ìgbà tí baálé ilé mi tó dìde tó ń sọ̀rọ̀ olú Olódùmarè abẹ́ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ọba lọ́mọ ẹni tó máa là. Lábèsí o. ọ̀là ò nílà ọ àmì. Lábèsí o. Kábíyèsí o. àṣesíwájú lóde yẹn títí ẹnu kárí mi. Lábèsí o. mọ́ta bá ti ní ẹ̀dúgbà dáadáa sílẹ̀ ẹni sí ẹnì kejì ẹni ọ̀nà là. Kábíyèsí o. nítorí náà ká kóra wa jọ ká nífẹ̀ẹ́ ara wa òun ni ìgbélé ayé rere. Kábíyèsí o. à ń gbàdúrà ká nílé ayé ká lọ́run ọkàn ro lè máa ṣe ròyìn sí kejì rẹ kó lọ́run wọ̀ ó lè jàmbá táyé ṣùgbọ́n tọ̀run kò ṣeé ṣe. pẹ̀lú ògbọ́ Ọlọ́run àtọ́ gbogbo àtọ́ náà. Àṣẹ. mo á dúpẹ́ mi rò pé yóò ṣe bẹ́ẹ̀ sí kẹ́ tó dé ní tó mo fẹ́ káwọn ìgbèrú ni ó wà bá rí bàbá yìí tó ń sáré bọ̀ padà kò sí wàhálà sílẹ̀kùn. mo máa ń fẹ́ tún níbi tẹ́ máa dé. Bẹ́ẹ̀ni. máa àwọn ọmọ tèmi mo fẹ́ kọjú sí sọ kọjú dà wípé àwọn ọmọ ìbílẹ̀ yìí mo fẹ́ kẹ́ dùn wọ́n nú. ìjọba Mákindé ó ya ọjọ́ yìí lẹ̀ pé yóò ti ṣe máa lọ lọ́yọ̀ state mo sì mọ̀ pé àwọn other states àwọn náà wọ́n wò títẹ̀ yóò ti kárí dànù. Àṣẹ. wọ́n ti ya ọjọ́ ọdún fún yín nù ẹ̀yin lẹ́wàá fi hàn jọba wípé inú yín dùn sí tó ní sí jàgbà tó ní sáriwo tó jẹ́ pé nírọ̀wọ́ ọ̀rọ̀ ṣẹ̀ lọ́mọ lọ. Kábíyèsí o. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ o. Àṣẹ. ìyá mi kékeré àwọn ọmọ rẹ Kábíyèsí o. ọba wọn dùn ọba mi dùn wọn nú. Kábíyèsí o. àwọn ọmọ mo pé o. Bẹ́ẹ̀ mo gbọ́ kábíyèsí o. 10,000. Kábíyèsí o. Kò yẹ kí ẹnu rẹ náà lọ yẹ kí ó kọ́bà ní kọ́ ha ọ̀nà ìgbà. Kábíyèsí o. Àṣẹ. Àṣẹ. Kábíyèsí o.
bẹ lájò Olódùmarè ó jẹ́ wọn kọ́lá kí wọ́n kọ́lá wá o lágbára gbarúmọlẹ̀ aboyún wọ́n mọ bí wẹ́rẹ́ àwọn àgbọn ọmọ tọwọ́ àlàbòsùn ẹni ó ti bí ìkùn ní ṣe wọ́n o kéwékéwé ò ní kó gbogbo àwọn èwe tàgbàtàgbò ní sa gbogbo àgbà wa dànù. lẹ́ o mẹ́rin ẹ̀ o kíkọ́ èrè lẹ́ ọmọ ta ẹ̀ ò jíyọ lọ́bẹ̀ lẹ́ o méjì lé ẹ̀ ò rí Ṣàngó ẹni ó lè kéwò ní ọba lọ. èjì lè bá a yàn ní òun ojú kò tó yàgàn lójú ọbẹ̀. ewé èjì lé o ewé èjì lé lọ́lọ́kè odò bẹ́ẹ̀ rí wa ẹ̀ láì lábà lọ́yọ̀ọ́ Jésù ọ̀yọ́ àti ìrẹ̀lẹ̀ àti ìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ọ̀rọ̀ ń yan àpọ̀tún kò sí kò ní já fi ọdún yìí ṣe àṣemọ́ o nígbà dé wa yóò mọ lé sí o ọ̀pọ̀ èèyàn mọ lé sí o àárí bá ti ṣe o àárọ̀ náà gbé gbà o ojú òní tì wá o n ò ní bí ọmọ sẹ́yìn bùtù wá bá wa lé o gbogbo àwọn ọmọ wa tí wọ́n rìnrìn àjò n ò ní sì rìn pẹ̀lú ògo Ọlọ́run o lágbára ọ̀rọ̀ ń yan àpọ̀tún kò sí gbogbo ibi tá a lẹ́ni dé tá a kàgbòdé àdúrà wọn gbà ó tọrọ ní ọdún yìí láti èdè ọdún tí ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ á sì kí ọ̀pọ̀lọpọ̀ owó náà lágbé wáyà yín o ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀pọ̀lọpọ̀ á sì kí lágbé wáyà yín o àmọ́ rí náà mọ̀ rí lò ọmọ olóṣè ránìrá àní ránìrá o. àjùlílà o àwọn ọlọ́pàá yìí ti bẹ̀rẹ̀ ní mọ́kí fún sára gbọ́sùkọ́. Mọ̀lẹ́kùnlé mo mú sáwàrà pàgídà mo sọ jíde yẹn. Mo rí bá bàbá mi o. Gbogbo ìwé ọjọ́ bíbí ẹ̀rọ.
PDP PDP PDP. à ń tẹ̀síwájú. bàbá ẹgbẹ́ ìbínú slogan tiwa nìyẹn o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ìfẹ́ rẹ̀ tí ó fún wa láti rí ọjọ́ tòní. torí pé wíwà láyé gbogbo wa kìí ṣe agbára wa bí kò sí pé àánú la rí gbà. tí a bá wo àyíká wa tàbí ẹ̀gbẹ́ wa, ẹ jẹ́ ká wo àwọn alájọ jókòó lè sìn. Ǹjẹ́ gbogbo wọn ni wọ́n tún wà láyé lónìí? Ó túmọ̀ sí pé àwọn tá a wà láyé àánú Ọlọ́run la rí gbà. Àdúrà mi ni pé àánú Ọlọ́run yóò ní fi wá sílẹ̀. àṣẹ. Lórúkọ ọ̀gá wa Honorable Alhaji Tunde Taofeek Ọláyíwọlá. ó yàtọ̀. A dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Yóò á ti sọ ṣùgbọ́n àwọn náà tuntun sọ. Gbogbo irú ọjọ́ òní àánú fún àwọn náà lórí ọ̀fẹ́ láti wá síbí. Ó fa lórí ọ̀fẹ́ torí pé wọ́n dìklẹ́ ọjọ́ òní ní ọjọ́ ọdún fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A rò pé láti ọjọ́ tó pẹ́ ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ti ń pòǹpẹ́ fún un. Ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n láti jẹ́ kí irú ètò yìí kí wá sí ìmúṣẹ. A dúpẹ́ lọ́wọ́ wọn. Bákan náà a dúpẹ́ lọ́wọ́ Deputy Governor ti wà níbí yìí. Excellency Barrister Bayo Lawal. Bàbá Deputy, bàbá ti wà níbí yìí. A dúpẹ́ gidigidi fún akitiyan wọn. Tí a bá wo ìtayà ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́, a rí pé ti ìrìn àárín lọ yìí wọ́n yàtọ̀ sí tí a ti ń bá bọ̀. bẹ́ẹ̀ni. Kò sí gómìnà tó lọ tó fi lélẹ̀ fún igbákejì rẹ̀ bí èyí tí wọ́n ṣe fún bàbá wa yìí. Ṣèyí Báyọ̀. Ṣé wọ́n túmọ̀ sí wípé bàbá wa pè loyalty sí gómìnà? Èyí ló jẹ́ kó kó gbogbo agbára àti àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ kó kó lé wọn lọ́wọ́. Àdúrà mi ni wípé ààrẹ wọn Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àṣẹ. Mo kí ọ̀gá mi lẹ́ẹ̀kan sí i. Wọn ò fi ṣe àfojúdi pẹ̀lú àìwá síbí yìí wọn. Mo rò pé àwọn bàbá lè jẹ́rìí sí i. Ọjọ́ Sunday ni wọ́n ti kúrò nílé. Wọ́n gbàgbọ́ pé àwọn ó dé lánàá ṣùgbọ́n kò tó ṣe é sí i. Kì í ṣe fún aburú kí gbogbo nǹkan fi lè dáa ni. So bàbá wọn ò fi ṣe àfojúdi o. Ìyẹn náà fi paláṣẹ fún àwa pé túláàsì àgbọ̀dọ̀ mọ́ wá. Ìyẹn ló sì mú àwa náà wá lójú ká farabalẹ̀. Bí àyè ọtí ẹ̀ gbà wá láti farabalẹ̀ máa fèrè tí wọ́n ti fọn fún wa láti Ìbàdàn tó ti délẹ̀ yìí láàárọ̀ yìí. A gbọ́dọ̀ dáhùn sí fèrè nù torí pé lọ́wọ́lọ́wọ́ àwọn náà sì ni ọ̀gá wa. Bákan náà mo kí supervisory councillors tó wà níbí, àwọn essays àti ìyá wa Director for Education and Social Services ọkọ ọba àdọba Ọlọ́run ní jẹ́ kó ta gbogbo wa lẹ́sẹ̀. àṣẹ. Lórúkọ ọ̀gá wa wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré. A fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n egungun ò lé lásìkò yìí ní agba títí ètò ìnáwó pàápàá jọ torí àwọn ọ̀pọ̀ tí a náwó sí. Ẹni tí ó bá gbà kó máa bọ̀ wá. Ọ̀gá ní ká fún wa ní ẹ̀dínwó yìí ni. Ọ̀gá ní ká fún yín ní 100,000 naira pé ká sì bẹ̀yìn pé kí ẹ má bínú lórí rẹ̀. Ṣé o lẹ́ẹ̀kan sí akúwakú ọdún? Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé àti ní àlàáfíà. Yóò sì máa tó bá ti lọ jẹ́ mọ́ yóò sì máa dùn. Ìyá lè lọ́wọ́ lọ́bẹ̀ tó dùn. Ìyá
òkú dànù ojú ọjọ́ bí ọ̀rọ̀ ló kù lóko ní lọ́wọ́ ọwọ́ nílé ọwọ́ lóko ọwọ́ láàrin òru.